Yèsí ló ṣe onídùúró Portable ọmọ Lálọmí wèrè olórin. Yèsí ló ṣe onídùúró Portable ọmọ Lálọmí wèrè olórin. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí èsè gbọ́ mi kí a bá wa kálọ nínú fọ́nrán gbogbo ẹ̀ náà ni a gbọ́. Portable mọ̀mọ́ sí fọ́nrán kan jáde o. Ìwọ ọ̀rọ̀ mọ̀mọ́ kì í sínú fọ́nrán o. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwáyà gbọ́ fọ́nrán o. Ṣùgbọ́n ìmọ̀mọ́ gbàgbé kí n subscribe sórí ètò kí n lè rí gbogbo abámúwá sí etí gbọ̀nyín lóòrèkóòrè. Bàbá tó ti mú fọ́nrán wá sórí ètò ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ fáfàní yìí tètè subscribe tán ìléyìn bò pè ní notification bell ìmọ̀ tẹ kinní aago ọ̀hún kí wọ́n notification bell yẹn sílẹ̀ òun mọ̀ láàtá ló lóko lóòrèkóòrè o. Tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò fíyìn olólùfẹ́ rẹ̀ kí n share fọ́nrán kí n like kí n comment bí n ṣe yẹ lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ìmì àṣìṣe ìhà bá wa ká lọ ìwáyàwó fọ́nrán bẹ́ẹ̀. I fancy me, alhamdulillah for everything, who God get everything. Ẹni tó bá nídìí owó tó ń wówó kò ń wá wàhálà o. Ẹ wá ẹnu mi ẹnu àṣẹ ni o, mi ò wá wàhálà mọ́. Owó ni mò ń wá báyìí, ẹ pariwo owó. When you see me don't say wàhálà, wàhálà. Call money, owó. Owó ni mò ń wá báyìí, I'm looking for money. Ẹni tó ń wówó ń wá wàhálà. Tó bá dé láfẹ́ ń wá, owó là ń wá. Ọmọ ẹ̀gbẹ́ àgọ́gí gbàgbà kú gbà o, gbàjàwó jàbí kò fi sa wàhálà o. Owó là ń wá ọmọ ìyá mi o. Tó o bá rí mi má pariwo wàhálà o. Ṣó o gbọ́? Ọlọ́run ní já rí wàhálà o. Ṣó o gbọ́? Owó là ń wá. When you see me, call me owó là ń wá. God bless you, ẹ̀yin fáǹsì mi. No go spoil for una. I love you people as una love me. God love you everybody. God love you. God everything. Call God. Holy God. Holy God. Holy God. Holy God. Kó ṣonídùúró fún a fi ìfọ́ọ̀mù ní kóòtù sọ pé kí Davido lọ kó 2 million naira wá kóòtù sọ pé kí Davido fi ìfọ́ọ̀mù pé tí Portable ò bá padà yọjú ní kóòtù láti wá jẹ́ ẹjọ́ ẹ̀ Davido máa san 2 million naira yẹn fún ilé ẹjọ́. That's how it is. Thank you very much. Kó ṣonídùúró fún a fi ìfọ́ọ̀mù ní kóòtù sọ pé kí Davido lọ kó 2 million naira wá kóòtù sọ pé kí Davido fi ìfọ́ọ̀mù pé tí Portable ò bá padà yọjú ní kóòtù láti wá jẹ́ ẹjọ́ ẹ̀ Davido máa san 2 million naira yẹn fún ilé ẹjọ́. That's how it is. Thank you very much. Olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tí ń wò wá. Ọ̀rọ̀ mọ̀mọ́ ju bí yé lọ nípa ọ̀rọ̀ Portable àmúwá sí etí gbọ̀nyìn ju bí yé lọ bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Portable ọmọ Lálọmí wèrè olórin àtọ́jẹ́ kí a mọ̀ ṣùgbọ́n ìmọ̀ gbàgbé pé March 5 2025 ni Portable àtúnyà yọjú sí ilé ẹjọ́ ìyẹn ní Abẹ́òkúta bí bá tó ṣe lọ àtọ́jẹ́ kí a gbọ́.